jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀kọ̀pẹ̀kọ̀ ṣẹ́nu bọ̀ ni wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúwo ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọ́pọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la
ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á
ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Osinachi tó dára alẹ̀ nítorí ìjàgùdù àló tó gẹ́ àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà ó. Ẹ káàbọ̀ sórí ètò Ọmọlúkà ní èyí jẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá pé ẹ káàbọ̀. Ọmọlúkà yìí lè o tí ò pé méjì. Ọmọ òkòrókòrò ológun sáwọn ọmọdé pàpẹ́kiri lọ́tọ̀ ọmọ ojúlógún kàdé ọ̀rọ̀ àti ọmọ abúlé ọmọ tàbí ọmọ kàdé balẹ̀ ọ̀sẹ̀ máa bọ́kára àbúrò. Ọmọdé àkókò ìgbò Ọmọlúkà ṣe méjì púpọ̀ àkókò ṣe mẹ́ta. Òṣọ́pọ̀ Èkìtì ṣọ́pọ̀ àkókò. Ọmọ lókè méjì takọtabo ọmọ ọlọ́kà àfọkúta rìgìdì gbógun jà. Ọmọ arógun má sá ọmọ arógun má ṣògo. Ọmọ ògìdán ògún mọ́gà ayaranjẹ bí olóko. Ọmọlúkà yìí rè ẹkùnlé mo dé gẹ́gẹ́ bí mo tún ṣe ń dé. Àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu. Wọ́n ṣe pa òní dé o àti dé o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Àwọn ọ̀tá ṣe bá òní dé o à ń dé o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Wọ́n ṣe bá òní dé o àti dé o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Àwọn ọ̀tá tó lọ rojọ́ wa fún DSS wọ́n ṣe bá òní dé mọ́ àti dé o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Yọmọ Yorùbá a ti lọ sọ́gbà DSS àti délé ni o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Wọ́n gbógun wọ́n dìtẹ̀ wọ́n rò pa òní dé àmì o ire tí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. Àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu. Ẹ̀sùn àti Ọmọlúkà wá jayé orí rẹ kò tútù ẹ̀sùn àti mi ká jayé orí rẹ. Ọlámi, God bless you, you are welcome, thank you for the gift. Ẹ ṣé mo dúpẹ́ káàbọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ̀yin tẹ́ ń wò mí nínú YouTube ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ọ̀nà mẹ́ta tó ti wọ́ Ọmọlúkà nìyẹn. Mo kí gbogbo yín pé ẹ ṣeun mo dúpẹ́. Ọlámilékan Sóbò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Bàbá mi àbá Fọlọ́runṣọ́ ìyàndá Fọlọ́runṣọ́ mi ìyàndá kò ní bàjẹ́ fún yín. Samsudeen Ọládipúpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá. A lọ sọ́gbà DSS adé o. Ọmọlúkà lọ ọbẹ̀ mo dé. Wọ́n wá ṣe páò ní dé o àti dé o ire tí a kò lọ́nà lọ́jà pẹ́. Ààrẹ ìgbóni tí mo fọmọ àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu. Ẹni bá ní àkú o àwọn ni kó máa kú àwọn ni kó máa kóra wọn lọ sọ́run àwọn ni kó máa kóra wọn lọ sọ́run. Ẹni bá ní a máa pẹ́ láyé o àwọn ni kó máa lọ sọ́run àwọn ni ó máa kóra wọn nìṣó sọ́run àwọn ni ó máa lọ. Ikú kíkú ò ní wá tà àrùn kàwò ní wá sọ lọ́jọ́ lọ́lá Elédùmarè ọba tó láyé ọba tó tẹ́lẹ̀ ayé ọba tí ń jẹ́mi ni má ṣe bẹ̀rù. Tó bá jórí òtítọ́ la dúró lé gbogbo ìmọ̀ta lórí wa ó máa dòfo ó máa dasán. Gbogbo ẹ̀yin tẹ́ ń pètè pèrò tẹ́ ń rojọ́ ibi. Bárìgì ṣẹ́gi bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ní fi gbé. Ẹ̀lúùlù tó bá pe òjò orí ara rẹ̀ ní máa ń pè é lé o ẹgbà mi ò. Kò déwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ Ọmọlúkà máa ṣe tiẹ̀ lọ. Ọba Èdùmàrè ń bẹ lẹ́yìn wa ọba Èdùmàrè ń bẹ lẹ́yìn mi kò séwu. Prince Jamiu Ayọ̀mídé Ayẹni fọkàn balẹ̀ ọmọ mi tó ṣùọ̀ rọkàn balẹ̀ oṣù àti ẹ̀mọ mi ọmọ sùn yé tiẹ̀ oṣù tàkísà lórí ọ̀rọ̀ rọkàn balẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ kó rìn dáadáa ẹ bá mi pín síbi tó yẹ kó jẹ́ ẹ jẹ́ kí n brief yín níwọ̀nba. Ẹ kọ́kọ́ gbogbo ẹni tẹ́ ti ń pè ló ṣẹlẹ̀ Ọmọlúkà. Ẹ fọkàn yín balẹ̀ pé kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Àwa ò ní jìjà òmìnira lọ́nà tó máa rú òfin. I will not do it. A ní jìjà òmìnira lọ́nà tó máa rú òfin.
bàbá jà tí ó tá máa jà tí ó máa fi rú òfin á jẹ́ pé àwọn fúnra wọn wọ́n ti rú dọ̀dọ̀ wa àwa náà rẹ́ẹ̀dì àti bá wọn rú. ṣùgbọ́n níwọ̀n bá tá a rọra ń gbé lọ́wọ́lọ́wọ́ àní jà lọ́nà tá a fi rú òfin. òwe Yorùbá ní ọmọ tí ò bá lóbìí kì í dégbò ẹ̀yìn. Omoluka ò léèyàn, Sunday Adéyẹmọ ò léèyàn, bàbá Akíntóyè ò léèyàn, bàbá Èkìtì ò léèyàn, gbogbo wa yà á léèyàn, ṣùgbọ́n a kàn lọ́lọ́wọ́n ọba ni. nígbà tí ò dẹ̀ tí ì sí gbogbo àwọn tó yẹ kó dìde tí wọ́n sì ń wòran, àní kọjá àyè wa débi tí ò yẹ ká kọjá àyè wa dé. ẹ gbọ́ lóòótọ́ la àní kọjá àyè wa, ṣùgbọ́n Yorùbá nation tá a gbé dání àmọ́ jáde ibi tá a ti máa gbà á sì gbà á kò sí tó máa yẹ. ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ ráwọn ọmọ onítìrí, mo tún fẹ́ sọ eléyìí láti ṣí yín létí. Mo ti sọ fún yín pé mi ò wá nítorí anybody, mi ò rẹ́yà àti ìrẹ́jọ́ lágbádá tiẹ̀ tàbí tàmẹ̀lú ìṣe, but I have to tell you this, wípé àwọn ọmọ onítìrí ń ba nǹkan jẹ́ níta. Wọn ò ní plan àti gba Yorùbá nation. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tọ́ra yín jẹ pé wọ́n fẹ́ gba Yorùbá, wọn ò gba Yorùbá, wọn ò ní plan yẹn. ṣé ni wọ́n ba nǹkan jẹ́ o. mo wá sọ ilé ìtorí ìgbà tó bá yá ẹ máa gbọ́ tó máa ṣe ọ́díò jáde. Omoluka ló lọ sọ fún DSS kó mú wa, ẹni bá perí mi níbi àrá asapa ìwé ẹ̀dá bẹ́ẹ̀. àrá ọ̀run àtàrà àtayé méjèèjì ló máa parapọ̀, wọ́n á sọ pa irú ẹ̀dá bẹ́ẹ̀ tó bá perí mi láìda. lọ́jọ́ tẹ́ kọjá àyè yín tẹ́ kó iṣu kó tòmátò kó àtẹ̀wà àti búrẹ́dì àgànyìn, tẹ́ ẹ lọ sójú títì tẹ́lẹ̀ ń jẹ ráìsì àtẹ̀wà torí pé gbòmìnira tẹ́lẹ̀ gbòmìnira. jẹ́jẹ́ mi mo wà lókìtì ipa o, báwọn ọlọ́pàá pè mí, èmi lẹ fi lé lórí, èmi lẹ wọlé lórí, mo dẹ̀ ti fàdàbí lé. àdàbí tí mi bá sọ fáwọn ọlọ́pàá lọ́jọ́ náà lọ́ọ́ pé kán máa mú yín, tẹ́ wá lọ ń jáde tẹ́ lọ ń dárúkọ mi, bẹ́ẹ̀ ni mo ní kán mú yín. gbogbo yín tẹ́ lọ dárúkọ mi sọ̀rọ̀ tẹ́ lọ́mọlúkà ni àrá ọ̀run àtàrà ayé asapayé papọ̀. ẹ̀ẹ́ni borí délé àṣẹ́gun. tó bá fẹ́ràn ọmọ Yorùbá, tó bá fẹ́ràn ìran Yorùbá, ṣàmì sí ní ìṣépè fún wọn, àwọn náà perí mi. ẹni bá sì perí mi láì dáa, ìgbé rárá làrá ń ké wọlé, ìgbé rárá ẹni bá perí mi níbi o, ìgbé rárá làrá ń ké wọlé, ìgbé rárá kí wọ́n máa kígbe lọ sọ́run alákejì, ìgbé rárá làrá ń ké wọlé, ìgbé rárá. ìmí ìtúrẹ àwọn ni wọ́n kọjá àyè wọn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá eléyìí tó kọ tó fi yẹ kẹ́ ẹ rọ àròjinlẹ̀ o. those people wọ́n sọ wípé olè ni wá, I need a rally, we don't need rally, kò sí kan tá a fẹ́ fi rally ṣe, so therefore olè ni wọ́n fi gbowó jọ ní ìtàn pariwo kiri nìyẹn. rally táwọn ń kọ̀ndẹ́ẹ̀mù làwọn ń ṣe kiri, but ọ̀nà táwọn fi wá ń ṣe tiwọn wọ́n wá ń ṣe lọ́nà àbùkù, ọ̀nà ẹ̀sìn, ọ̀nà yẹ̀yẹ́ tó ọ̀nẹ́sàn jẹ́ pàtó. ọlọ́pàá àti DSS ló ń wá wọn. ṣé báwa ń ṣe rally àṣà àjáde, ọlọ́pàá tún gáàdì wa níbi rally wa ní àjà àkọlùra. mo ṣe rally lákòókò, mo ṣe lọ́kà, mo ṣe ní kàfẹ́, mo ṣe lárí gidi ní ọ̀gbàgì, a ṣe lákùrẹ́ bí lọ́pọ̀lọpọ̀ ọgbà, a ṣe lọ́dà tán, a ṣe lóńdó, a ṣe lọ́rẹ̀, a ṣe ní Òkìtìpupa. kò sí gbogbo ẹ̀ta kárí ọlọ́pàá lóhùn, kò sí gbogbo ẹ̀ta àwọn ọlọ́pàá ò wà wí ẹ̀, wọn ò dẹ̀ kọlù wá, àdẹ̀ kọlù wọn, àgbárajà, àdẹ̀jọ fara rí pátá, àfara ń ṣòkòtò. because ìjà aráàlú la fẹ́ jà, àtún gbọ́dọ̀ pa àwọn aráàlú yẹn, àgbọ́dọ̀ pa wọ́n lẹ́kún. bọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan táwọn ọmọ onídìrí ṣe káàkiri ìgboro. àwọn DSS ti ń rìpọ́tù wọn báyìí sọ pé àwọn máa take action. kò dẹ̀ kó èmi mo ti sọ fáwọn DSS lẹ́ni pé ọwọ́ ń bẹ́ẹ́lé, ọ̀sẹ̀ ń bẹ́ẹ́lé o, ọwọ́ mi bẹ́ẹ́lé, ẹsẹ̀ mi bẹ́ẹ́lé. ṣùgbọ́n wọ́n ń bá àwa lórúkọ jẹ́ torí pé kí ni wọn ò mọ̀ wọ́n, kò sẹ́ni tó mọ̀ wọ́n. wọ́n ṣàǹgbọ́ táwọn Yorùbá nation, tó bá ṣàǹgbọ́ Yorùbá nation wọ́n ti mọ̀ pé Omoluka.
àwọn DSS wá nọ́mbà mi jáde wọ́n pè mí o mo lọ sọ́fíìsì wọn. Ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ eléyìí tẹ́ ẹ bá mọ damages táwọn ọmọ onítìrí cause ara damages tí wọ́n cause ló mú wọn lọ sí rédíò tán láwọn fẹ́ lọ gba rédíò àwọn òpònú àpọ̀dà ayérada tí wọn ò láròjinlẹ̀. Nígbà tí Ojukwu tó fẹ́ declare orílẹ̀-èdè ẹ̀ kò ní kán lọ gba rédíò kan o ó ti prepare ara ẹ̀ kó tó ṣe declaration. Ẹ̀yin ò ní kankan ẹlẹ́yìn ṣe declaration ẹ tún kọjá yẹn ẹni kan lọ máa gba kan lọ hijack ìyẹn òun ṣe pé ẹ fẹ́ gba rédíò ẹ hijack ẹ̀ mẹ́. Ìwà olè ìwà ọ̀daràn ìwà treason pọ́nbélé dẹ̀ ní wọ́n lè pa yí pátápátá ikú ni kò sí. Kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ìyí tí wọ́n ṣe lọ́jọ́ náà lọ́hùn-ún àwọn tó ń jà fún Yorùbá nation náà dárúkọ tẹ̀ bá rántí o wọn ò sọ pé àwọn tó ní tìrí o. Tí bá sọ̀rọ̀ mi èmi mọ ìdí tí mo ṣe máa ń sọ mo ti ń tẹnu mọ́ pé ẹ má jẹ́ ká jókòó wò rẹ ẹ jẹ́ ká àwa náà ẹ jẹ́ ká jáde ká bẹ̀ sí ní ṣe rálì kí gbogbo ẹ má tutù. Rálì yẹn làwọn ọmọ onítìrí ṣe káàkiri yìí tí wọ́n fi ń bà wá lórúkọ jẹ́ yìí o. Rálì yẹn náà fi ń bà wá lórúkọ jẹ́ yìí o ẹ̀yin ọmọ Yorùbá o kẹ́ ẹ gbọ́ o. Mo sọ ṣé bá Omoluka náà pè wọ́n sì máa pè wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n á pè l'Abẹ́òkúta wọ́n á pè l'Abẹ́ Èkìtì wọ́n ti ẹni ẹ sọ fún mi lẹ́kọ̀ọ́ all the states náà ti máa pè anybody tán bá rí tó jáde fún ọmọ Yorùbá nation wọ́n á gbé. Mo dẹ̀ sọ fún wọn pé kò kàn Omoluka dọ́ǹtì bọ̀ táwọn bá fẹ́ ṣe rálì tàbá fẹ́ jáde á wà bá yín á sọ fún yín à ń fẹ́ kí ìjọba mọ tá à ń fẹ́ ni ìtàdé ń fẹ́ ni pé Yorùbá fẹ́ máa dáṣe ara wọn pa a fẹ́ dúró bí orílẹ̀-èdè sóde ẹ̀kọ́ àní kọlu ìjọba àní ṣe kan tó bá tako òfin. Aláwọn prominent ọmọ Yorùbá torí wọ́n pé tán jẹ́ lọ́ọ̀yà tán kọ́ wa tán fọ̀nà hàn wá pé báyìí ni kẹ́ ẹ ṣe rìn tẹ́ ẹ bá rìn báyìí ẹ̀rù òfin ìjà òmìnira kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ it's not a crime ṣùgbọ́n ẹ̀rìn báyìí Yorùbá lẹ́ni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà. Mo ń sọ eléyìí kẹ́yìn ọmọ Yorùbá tètè gbọ́ àwọn ọmọ onítìrí àwọn ọmọ Dúpẹ́ wọ́n ń ba ìgboro jẹ́ wọ́n láwọn ṣe rálì tipátipá rálì tí màmá wọn ní kán máa ṣe wọ́n tẹ Dúpẹ́ sáyà wọ́n ń gbé káàkiri ìgboro àwọn ló dẹ̀ sọ pé ká gbọ́dọ̀ ṣe rálì mọ́ pé kò sí tó jẹ́ rálì kẹ́ ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ kiri eléyìí ò tó sọ fún yín pé ó lè pọ́n bélé onírọ́ ní Dúpẹ́. But mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé orílẹ̀-èdè tá à ń jà fún Yorùbá nation tá à ń jà fún irú ìfẹ́ ló yẹ ká fi máa rìnrìn irú ìfẹ́ ló yẹ ká fi máa jà á. Àwọn fúnra ara wọn ni wọ́n sọ pé àwọn ò fẹ́ ìfẹ́ àwọn náà làwọn ò fẹ́ ìṣọ̀kan àwọn ni wọ́n yapa lọ yíyapa tó lè yapa lọ wọ́n ń ba ìrìnàjò yẹn jẹ́. Mo ń sọ ẹ̀ ní àgbàgbà Yorùbá nation ẹ̀ dìde. Ẹ dìde kẹ́ wá nǹkan ṣe sí. Adéyẹmọ Ayọ̀mídé ìsìn bí o kọ́ dákun kì í ṣe ti bẹ̀rù kì í ṣe tójó ṣùgbọ́n ní wá ní mo dẹ̀ gbéra mo lọ ọmọ kí èé sójó. Mo dára mi lójú mi ò ṣe mi kọjá yé mi tẹ́ ẹ bá wá gbé mi lọ tí bá débẹ̀ fẹ́ transfer mi lọ Àbújá from that place ẹ̀yin náà mọ̀ pé rẹ́rẹ́ máa rún bẹ́ẹ̀ ni Yorùbá tó kù other state bẹ́ẹ̀ jáde àwọn Omoluka l'Ondo state kò sí DSS táwọn ọ́fíìsì ṣá ó dá mi lójú bí ọ̀sẹ̀ wọn ò ní rí ọ́fíìsì wọn wọ̀ ó dá mi lójú ni kì í ṣe dánú ṣùgbọ́n èmi mo tún pàrọwà fún wọn kí nǹkan má bàjẹ́ ẹ sólò ẹ má gùn tẹ́ ẹ bá ti dúró mi ẹ má jà ẹ má ti ẹ ṣáà gbégbèsè tó bá yẹ kẹ́ ẹ gbé bọ̀tẹ́ má da nǹkan rú ẹ má balẹ̀ jẹ́ torí pé kí ni gbogbo ayé ló mọ̀ pé a kì í fa wàhálà gbogbo ẹ̀ mo sọ fún ọlọ́fíìsì DSS lẹ́nu ọ̀gá wọn tí mo bá wọ́n gbogbo mo sọ fún mo ṣàlàyé fún lọ́jọ́ tá a ti ń jáde tá a ti ń ṣe rálì lábẹ́ ìṣàkóso bàbá wa Professor Bájí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho kò tí ì fi ọjọ́ kan sọ ẹgbẹ́ Omoluka ẹ̀kọ́ ni wọ́n ẹ lọ́ bá wọn jà ẹ jìbọn sí wọn ẹ dàn wọ́n lóògùn
mo sọ eléyìí ìṣẹ̀dá ọmọkùnrin yẹn dẹ̀ ń gbọ́ kò sí ọjọ́ náà láyé tí Ìgbòho pè wá tó sọ owó ẹ̀ fún wa láyé. I am saying this kì í ṣe torí tójú mo sọ mo lọ bẹ́ẹ̀ ní ìtòrò dá mi lójú pé yes àṣẹ we have our records in the state a ní record wa sílẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá lọ́dọ̀ civil defence lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn àbálẹ̀ jẹ́ níwọ̀n bá tá a ṣe àdá nǹkan rú àdébá nǹkan jẹ́ àwa la mọ̀ tá a lé aráàlú là ń jà fún àgbọ̀dọ̀ pa aráàlú yẹn lẹ́kún. Zobo wa gba yìí ó yé mi jẹ́ bẹ́ẹ̀ fún wọn kán mọ̀ rò pé tójó. ọ̀gá ní òṣùpù iye pàgbà nígbà mọ̀ ní bá tó porí ẹ̀ mú bẹ́ẹ̀. Ibi tó bá lé la bọ́ ọmọkùnrin o. Mo lọ mo bọ̀ mi ò lè bọ́ ọmọ jẹ́. Mo sọ̀rọ̀ fún àwọn náà mo jẹ́ kán understand pé ilé ìfẹ́ ìṣe yìí a mọ̀ pé iṣẹ́ ilé ẹ̀ ṣe ṣùgbọ́n èyí fún ara yẹn wo bí nǹkan ṣe ń lọ ẹ mọ̀ pé tó tọ́ ni pé kí Nàìjíríà kó pín. Ẹ mọ̀ mi mo tún lẹ́kṣọ̀ wọn bẹ̀ mo sọ̀rọ̀ fún àwọn tó gbọ́ àwọn tó sọ fẹ́ Nàìjíríà ló sì dá àwọn náà wà ń bẹ̀ lára wọn bẹ̀ torí Yorùbá ni wọn inú mi dẹ̀ dùn pẹ̀lú ọmọ Yorùbá torí èmi ò gbóyìnbó mo bá wọn sọ Yorùbá àjẹjọ bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ń tẹnu mọ́ nípa àwọn tó ń ṣe rálì kiri ìgboro wọ̀nyí ìdìbò ìbọn ṣe ń ṣe rálì wọn pé wọ́n ń ba nǹkan jẹ́ mo dẹ̀ ní èmi ò mọ̀ nípa ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo sọ ilé ìtorí ìgbà tó bá yá DSS náà pé wọ́n á ṣe findings wọ́n á wá nọ́mbà wọn jáde tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbé wọn lé ní èjì wọ́n á bẹ̀rẹ̀ sí ní dárúkọ Omoluka ẹni tó bá dárúkọ mi àrá máa pa o ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi ṣàmì ẹ̀ dáadáa o tó ní tìrí bá dárúkọ mi èyíkéyìí nínú àwọn èèyàn tó bá dárúkọ mi àrá ó máa pa wọn o máa sápa wọn ò ní lójú láyè sọdún mo ń tẹnu mọ́ o ẹ̀yin lẹ ń bà wá jẹ́ ẹ̀yin lẹ ń rojọ́ wa wọ́n sọ categorically tí mo fẹ́ tí mi gbọ́ àwọn ló lọ ń bà wá jẹ́ báwa là ń ba ìlú jẹ́ àwa là ń ṣe jàgídíjàgan àwọn náà dẹ̀ fagídí hijack rédíò wọ́n plan àti hijack rédíò l'Ondo state níbí wọ́n plan ní ẹ̀ gbogbo ẹ̀ ní mo gbọ́fẹ́ tí mi gbọ́ lè ní o they plan it ìgbà tán rí pé òkété bọ́ọ̀mù mọ́ wọn lọ́wọ́ ń bàdàn làwọn ti bí asáwọgbó imagine that ẹ̀yin èèyàn mi a máa tẹnu mọ́ ẹ̀ tó bá létí kò gbọ́ ẹ̀ tí ò bá dẹ̀ gbọ́ ó wù ní Omoluka ò ní fàjọgbọ̀n lẹ́sẹ̀ mi ní ṣẹ̀ sófin kódà bí mi sínú Nàìjíríà gan mi ní dẹ́ṣẹ̀ sófin torí mo sì léyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n mo yìí ń gbé nínú Nàìjíríà mo sì ń jà takuntakun ni pé kí Yorùbá jáde kébì náà lè fọwọ́ sọ̀yà pé ọmọ orílẹ̀-èdè Yorùbá ni mí ní tí mo sì ń jà fún nìyẹn sódì ẹ̀fọ́ mọ̀jàmọ̀sálà mọ̀ kíkanjú o bá a fẹ́ kojú Nàìjíríà àmọ̀jà àkùnmọ̀sá ni o so gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mò ń sọ eléyìí kẹ́ lè mọ ìdí àwọn ọmọ onítìrí the same thing náà ń ṣe l'Ondo state náà ń ṣe l'Èkìtì náà ń ṣe l'Ọ̀ṣun náà ń ṣe every state àwọn tó ń dẹ̀ jáde tó ń ṣe ìyà ló ń jẹ wọ́n mò ń tẹnu mọ́ fún yín bí owó náà fi tan gbogbo wọn pátápátá náà fi ṣe gbogbo nǹkan láwọn ṣe. I am saying this kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ gbọ́ màmá yín tẹ́ ẹ̀ ń pọ́n mọ́ tó ń pariwo ó lé láwọn tó ṣe rálì wọ́n fi rálì kówó jẹ ni màmá yín yẹn ló gbowó fún àwọn kan báyìí pé ká máa ṣe rálì o rálì tó ní kò dáa yẹn ló ń ṣe yìí ò tán tẹ aṣọ ẹ̀ sí tán tẹ̀ sínú aṣọ tán ń gbé kiri yìí o àjàkálẹ̀ àrùn ò ń gbọ́ o àjàkáyé ìjìnlẹ̀ àpọ̀dà ò ń gbọ́ o torí pé kí ni ìjìnlẹ̀ mo sọ mo tún sọ tó bá bí pọ̀nrí mọ́ pápọ̀ bàbá lápò bàbá ẹ̀ dáa wọ́n Nàìjíríà wá kó o ṣe fídíò kó jẹ́ ká mọ̀ pé wà ní èmi Omoluka mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá bí pọ̀nrí mọ́ pápọ̀ ẹ̀ dáa mo sọ mo tún sọ mo ń challenge ẹ tó bá bí pọ̀nrí mọ́ pápọ̀ ẹ̀ dáa kán bí bàbá lápò bàbá ẹ̀
wọ Nàìjíríà yìí kó kàn ṣe fídíò pé mo wà nílẹ̀ bàbá mi orílẹ̀-èdè mi ilẹ̀ olómìnira tí mo ti declare Yorùbá nation tó bá bí ẹ̀dá tó mọ̀ yìí pé Ògúnjìmí Marcus lórúkọ ẹ tí bàbá ẹ̀ dẹ̀ sọ ẹ bóyá àwọn ọdẹ ló sọra ẹ tó bá bí ẹ̀dá wọ Nàìjíríà kó ṣe fídíò máa bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú ẹ ó ní that will be your end láti kúrò ní Nàìjíríà ó ní jáde kúrò Nàìjíríà mọ́ tí wàá fi kú láyé ẹ ó tún gbúròó ohun tó ń pè ní pé ó jáde kúrò Nàìjíríà mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí ọ̀bàyéjẹ́ ẹ bá yé jẹ́ fáwọn ọmọ Yorùbá ẹ bá yé nira fún gbogbo àwọn ọmọ Yorùbá àwa ń tiraka pé kí nǹkan dáa kí ọmọ Yorùbá bọ́ nínú ẹ̀ wọ́n bá gbéṣẹ́ lódìlódì náà yín àìmọṣẹ́ ẹ̀kọ́ ọmọ orogun ẹ o wá ń koríbọ mi gbóná o máa pa lórí mi sá ọ jóná lórí ẹ máa jóná ránran ni ìjìnlẹ̀ Ògúnjìmí Marcus mo sọ bẹ́ẹ̀ fún ẹni mo challenge ẹ lé Àjàkáyé Florence tó bá mọ̀ pé ò kì í sọ máa lè pé ò kì í sọ máa tọ̀húnrìn wá tó bí gbẹ̀rímọ̀ pọ́pọ̀ ẹ̀ dáa wọ Ondo state wọ Nàìjíríà má tiẹ̀ tí ìdánwò ṣe fídíò pé èmi rèé o mo wà bí o kò prove ara ẹ pé o tó o ṣe ẹlẹ́dìclẹ̀ ẹ máa bọ̀ kẹ́ wá sọ ẹ̀yin àpọ̀dà gbogbo aláìmèrò aláìmára wò ẹ̀yin máa dàrú ọ̀bàyéjẹ́ ènìyàn ìkà ẹ̀yin ìkà ọ̀pọ̀nìkà ẹ jìyà ṣá ẹ nínú jẹ ẹ̀yin tẹ́ bá sì ń tẹ̀lé wọn tẹ́ sì ń gbàgbọ́ tẹ́ sì ń tẹ̀lé Onítìrí tó bá wù yín kẹ́ pa etí yín kẹ́ tètè gbọ́ tó bá ní good plan fúnra ẹ tó ní good plan fún future ẹ tó ní good plan fún future àwọn ọmọ tó bí àtàwọn ọmọ táwọn ọmọ ẹ máa bí tètè sátẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò lẹ́yìn Onítìrí tó bá wà bẹ́ẹ̀ kó fa etí ẹ kó padà sójú ọ̀nà ìbáni ọ̀nà tó tọ́ tó o bá ṣe bẹ́ẹ̀ tó Onítìrí bá máa bẹ̀rẹ̀ sí ní jẹgba wàá jẹ ń bẹ̀ pẹ̀lú. báwo lẹ ṣe gọ̀ tó yìí gan gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀lé Onítìrí ẹni tó ń kílèmù pé òun gbé òun jọ lórí yín ẹ̀ mọ bí tó ń gbé ẹ̀ rírí ẹ̀ mọ̀ náà ẹ̀ mọ́lé ẹ̀ ó dẹ̀ púrúfù fún yín pé òun ni lídà yín tí nǹkan bá ṣẹlẹ̀ sí yín kò lè jáde kó dìfẹ́ǹdì yín ṣe bá Omoluka ń lọlé bàbá Akíntóyè ṣáà ń rí mi bàbá Akíntóyè is my leader mo ń lọ lé ẹ̀ mo ń wọ́ bẹ́ẹ̀ bó ṣe wù mí mo ń jáde bàbá wa Sunday ọmọdé yẹn mo ń gbà wà Kútọ́nù mo ń wọ́ bẹ́ẹ̀ mo ń jáde nígbà tó wà níbàdàn tí ò tí ì sí wàhálà mo ń wọ́ bẹ́ẹ̀ mo ń jáde mo ń sùn máa jáde máa sùn máa tẹ̀lé mi máa tún jáde lọ. báyẹn bá tún tàbí máa tún gbéra máa tún lọ Germany máa tún lọ kí olóyè ní Germany ọmọ ẹ tún ti dé Omoluka dé máa tún débẹ̀ máa tún kí. n bẹ́ẹ̀ pè ní leader mi nìyẹn tí n bá bojú ẹ̀yìn tí màá rí. Do you know the funniest part of it? Majority àwọn tó ń sunkún kiri lórí social media kan pariwo bùhá wọn ò fi ọjọ́ kan mo challenge ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ké kiri ẹ jáde nínú yín bóyá ẹ ti po Onítìrí rí ó gbé kọ́ yín mo challenge ẹ Àjàkáyé mo challenge ẹ bóyá o ti gbé fóònù tó kàn pé rí tó dẹ̀ dá ẹ lóhùn mo challenge ẹ jáde kó wá búra sí ó lè ní gbogbo yín náà onírọ́ ni yín kẹ̀ ẹ́ wọn ò jáde rí kó gbé fóònù náà Onítìrí kọ́ pé kó gbé kì í gbé kọ́ọ̀lù èèyàn kì í gbé kọ́ọ̀lù Onítìrí àbí kì í ṣe dúpẹ́ kì í gbé kọ́ọ̀lù èèyàn tó bá ti láṣẹ tó fẹ́ pa ló máa pa àwọn tó fẹ́ pè báyìí ló máa sọ̀rọ̀ kì í gbé kọ́ọ̀lù èèyàn ẹ̀dẹ̀ ń tẹ̀lé lẹ́ni ẹ̀rẹ̀ méjì lèmi àti bàbá Akíntóyè ti sọ̀rọ̀ ẹ̀ẹ̀mejì lẹ́mìí lè láti bàbá ti sọ̀rọ̀ that is a leader tó jẹ́ pé tẹ́lẹ̀ kí n bá ṣẹlẹ̀ anything tí n bá gbé fóònù tí mo pè lọ́wọ́ kan á dá mi lóhùn báwo ló ṣe rí ó yá má wọ́rì ṣe báyìí mò ń bọ̀ má kíá n tó pè ní leader nìyẹn. ọmọ bọ̀tá ọjọ́ tó ń mu sínú sẹ́ẹ̀lì ó yẹ kó sunmọ́ àtìmọ́lé yẹn jọ náà ó gbé fóònù ó pe Sunday ọmọdé yẹn mọ́ Ìgbòho náà gbé fóònù àwọn ẹlò ẹfọmọ yẹn lẹ kò lè sunbẹ nínú kò tiẹ̀ tó bẹ sunbẹ yẹn ẹyàn dá ẹ kán tó ṣáájú wọn ti tó ọmọ bọ̀tá lẹ ò ti lọ díẹ̀ ọmọ bọ̀tá yẹn ló ń ṣẹnu tó dùdùkudù sí Ìgbòho lẹ́yìn bí ò bá tiẹ̀ bọ́lá wọn ò bá rẹ́dí àti dá lẹ́jọ́ ṣé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà
náà lọ́hùn tí ọmọ bọ̀tá ò fi sunú sẹ́ẹ̀lì abẹ́rò pé ìjà Yorùbá ló jáde nínú sẹ́ẹ̀lì ní kì í ṣe ìjà Yorùbá o ó dúró fún yàn ní ọyáwó ni o ó yáwó wọn wá dúró fún yàn náà fi mú o ń bọ̀ bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó dẹ̀ paragbà tán gbé dé station tí ó dẹ̀ pè gbogbo ó dẹ̀ pé ọmọ tèmi lélẹ̀ yẹn gbọ̀ndá yẹn síbẹ̀ wọ́n dẹ̀ fi ilẹ̀ instantly. kí ló tún pè ní leader tó jù yẹn lọ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ wò mí ẹ̀ mo bẹ̀ nítorí Ọlọ́run kí ló tún pè ní leader tó jù yẹn lọ a person you can call on to tó máa kí ẹ̀ fún ẹ tá kí ẹ̀ fún wẹ́fíà ẹ tá mọ rírì tó tọ́ pé ẹni tó tẹ̀lé mi mo gbọ́dọ̀ ní bùkátà ẹ̀bí tèmi mo gbọ́dọ̀ consider ẹ̀ gẹ́gẹ́ bí part of my problem tó bá ní. ṣùgbọ́n èyí tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ ordinary call ẹ̀ lè pé ká má wàá sọ pé ṣẹ́ni tẹ́ tí ẹ lè pè tí òun gbé call yín ṣóun ni ẹ ń sọ pé ẹ fẹ́ lọ bá ní ṣẹ́ni ẹ mọ ibi tó tiẹ̀ wà ní ẹ wá contemplate àwọn kan ló wà ní Amẹ́ríkà àwọn kan ní London ló wà àwọn kan ló wà ní Dubai àwọn kan ló wà ní Ìkẹjà ó di ẹ̀yẹ kanra yín jẹ́ lídà tẹ ẹni tẹ́ ẹ̀ mọ wẹ́rà bá òtún ẹ̀ àwọn tó dáná nìbàdàn ìkànnì wọn ti dolóògbé ó ti kú bóyá lílù tí wọ́n lu wèrè ó pọ̀ jù kò jẹ́rú yà bẹ́ẹ̀ rí ó gbẹ̀mí mi ó kú ó pa fífún láyé tọ́mọ ọlọ́gbọ̀n ọba ti máa ṣẹ́kọ̀ọ́ máa ń torí bọ́ mi gbígbóná ni. akọrí sọmi gbígbóná ni ó ti kú mbẹ àwọn tó kú wà mbẹ wọn ò rí wọn túlẹ̀ wọn wá parọ́ wọn ti fi wọn lẹ̀ o àwọn tó lọ wọn ò lè tú wọn lẹ̀ reality lẹgbọn yẹn tí wọn bá parọ́ ẹ̀ fún yín pé àwọn tó lọ hijack radio station pé wọn ti tú wọn lẹ̀ wọn tà yẹn mẹ wọn ò lè tú wọn lẹ̀ láéláé ta ló mọ kò ló Dúpẹ́ kò sẹ́ni tó mẹni tó ń jẹ́ Dúpẹ́ kan wà ó fẹ́ wá popularize ara ẹ̀ wọn gbéṣẹ́ rẹ̀ òun náà rò pé òun wá popular níbẹ̀ ó dẹ̀ dé òun náà dẹ̀ fẹ́ máa ṣe àìmọ̀ṣẹ́kọ̀ orogun no ẹ̀yin ọmọ Yorùbá ìjà náà ń jà yìí ìjà tó tọ́ nẹ̀ but there is a clause tó wà níbẹ̀ ìjà tó tọ́ lọ́nà tó tọ́ tó bá ń jà lọ́nà tí ò tọ́ òun kóra ẹ̀ sí ìyọnu òun kóra ẹ̀ sí wàhálà. nígbà tí Nelson Mandela tó ń jà ní South Africa kò lọ da lérú o ẹ lọ bèrè ẹ lọ pèrè ìtàn kò da lérú o kò dọ̀nà rú kò bà nǹkan jẹ́ ó ń ṣe bó ṣe mọ̀ ń ṣe ajáde á preach á wàásù fáwọn èèyàn ẹ̀ á kígbe á sọ̀rọ̀ á kọjọ́ náà jáde á kọ mẹ́mò á kọ lóríṣiríṣi òun àtàwọn ikọ̀ ẹ̀tọ́ jọjọ́ rìn nǹkan kan tí onítìrí tó jẹ́ failure tí òtún mọ̀ tó tún fail láti mọ̀ ní pé Mandela nìkan kọ́ ló jàjà òmìnira South Africa àwọn tó sọ náà díẹ̀ tọ́jọ́ jà wọ́n pọ̀ gidi lára wọn ni Desmond Tutu bàbá bíṣọ̀bù yẹn ara àwọn tó ń jìjà òmìnira wọn nìyẹn lára wọn ló ṣe báyìí kí lorúkọ ẹ̀ Jacob Zuma ara wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n jọ parapọ̀ tó ń jọ ń ja ìjà òmìnira ẹnìkan ṣoṣo ò dáṣe nínú wọn ẹnìkan ṣoṣo ò jáde kó sọ pé èmi ni mo tó ṣe o èmi ni mo dẹ̀ fẹ́ ṣe bí màmá yín Dúpẹ́ ṣe ń ṣe ẹjẹ ìyẹn tún jẹ́ kí n advice ẹ jẹ́ kí n tún tú àṣírí kan fún mi Dúpẹ́ ò kì í ṣèpàdé pẹ̀lú anybody tó bá ti jòkó ẹ̀ nínú ilé ẹ̀ tó ti ṣí champagne tó ti bù sí kọ́ọ̀pù tó ti dàgẹ́ tójú ẹ̀ ti gbọ́ tójú wèrè lẹ́rìí tó rọra gbé sìgá ẹ̀ lé lórí tó fà dé sàlẹ̀ tó bá ti fà tó gbé champagne lé tó mú tójú ti lẹ́rìí a tún wò pé kí ni mo sọ ẹ sọ a tún gbé jáde ẹ̀mí mímọ́ yẹn kọ́ ẹ mọ̀ kó lẹ́mí mímọ́ tó bá ti gbà pé ẹ̀mí mímọ́ yẹn máa sọ̀kalẹ̀ instantly ni ẹ̀mí mímọ́ wá gbé wọ̀ holy malaika holy jafaro holy champagne holy maritu holy rube a bá ti gbé wọ̀ a kàn pàṣẹ agbé fóònù tó bá ti àwọn tó máa ń pè ó mọ̀ wọ́n àwọn màmá ẹ̀ tó ń pè á ti pè wọ́n this is what is next níta tó fẹ́ ṣe rèé wọn ò kì í béèrè pẹ́sàn lọ́wọ́ ẹ̀wọ̀n òun yẹ lọ́wọ́ wò mo challenge yìí lẹ́yìn ẹ jáde kẹ́ẹ̀tù gbogbo oúnjẹ ní láyé búra bóyá ẹ ti challenge Dúpẹ́ rí ẹ lọ bèrè àwa ń challenge bàbá kí tó yẹ dáadáa tó bá kú àsọ fún bàbá pé wọn ò ṣe bẹ́ẹ̀ bàbá lè jẹ́ wa à ń béèrè pẹ́sàn lọ́wọ́ bàbá ń dá wa lóhùn màmá ti ní jọ́mìnà ló jáde tí wọ́n rí pẹ́sàn béèrè lọ́wọ́ ẹ̀ rí
mo rántí ọjọ́ tí mo ń wo fídíò ìjìnlẹ̀ tó wà lọ́dọ̀ ìjìnlẹ̀ ó ní I will not answer any question, nobody must answer any must ask any question. A leader oníkẹ́ni bọ́dì má béèrè question. nígbà tó jẹ́ pé màmá ti ṣapé ó ti ṣapé ẹ̀mí mímọ́ ti wá sọ̀kalẹ̀ ó ti ń darí ẹ̀ abábẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ á máa bú èpè púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ tẹ́ tẹ̀lé mi ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kan tèmi àrá lápá yín ikú lápá yín àfi tí ọ̀bá ṣẹ̀mí mímọ́ ni mo ní àfi ẹ̀mí mímọ́ tó ní kó lọ máa fi òògùn àtàrà gbogbo ẹ̀kọ́ máa fi ṣẹ́pẹ̀ fún mi. ẹ̀mí mímọ́ olùtùnú sọ̀kalẹ̀ sáàrin wa nítorí pé ìrẹ̀ lọ́ba tó ń bùkún ọmọ rẹ̀. ẹgbẹ́ bẹ̀rẹ̀ yẹn ẹ̀mí mímọ́ olùtùnú kí ló pàdé mímọ́ olùtùnú kò sọ pé ẹ̀mí mímọ́ eléèpé ṣùgbọ́n ẹ̀mí mímọ́ tó ní tìrí ẹ̀mí tó ní tìrí ẹ̀mí elépè ni ó máa ń gbé àwọn èèyàn ṣépè ní gbogbo àwọn tí ò tẹ̀lé ẹ̀yin kan dẹ̀ pọ́nú ẹlẹ́gbàá jésù bẹ́ẹ̀ lẹ́gbọ́ ọlọ́run gbọ́ and someone is doing such ẹlẹ́sìn ń tẹ̀lé ẹ̀dẹ̀lẹ́gbàá ọlọ́run gbọ́ ẹ̀rí pọ́pọ́lọ́ yìí gan dorí kodò ni tẹ́ ẹ bá ń tẹ̀lé tó bá ń claim pé you believe in Christ and someone is doing such ó dẹ̀ ń tẹ̀lé in the name of saying he is a Christian ó gbọ́ ọlọ́run gbọ́ lẹ́mìí mímọ́ á jẹ́ pé wọ́n fúnra rẹ̀ ó mọ ọlọ́run tó gbà ó dẹ̀ gba Kristi irọ́ ló ń pa. A leader who doesn't want to answer any question. A leader who doesn't want anybody to question her. And then acknowledge as your leader. Ẹni ọmọ Yorùbá màmá yẹn àwọn ọmọ ẹ̀ tó ní ká máa ṣe rálì kiri torí pé wọ́n wá àwọn tó fẹ́ support wọn Fádélé. Ẹ gbọ́ bí èèrà bó fi ẹgbẹ̀rún ọdún jẹun kò lè tó èèkánná erin láyé. èèrà kó fi ẹgbẹ̀rún ọdún kó fi jẹun kò lè tó èèkánná erin. kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún máa ṣe rálì kẹ́ máa wá àwọn èèyàn ẹ lè tó àwọn tó wá láti lókùn gọ́ọ̀mẹ̀ntì wa kan pé ẹ lè tó. ẹ wá ṣe rálì ẹ ń wá àwọn tẹ́ fẹ́ kó mọ́ra torí pé ẹlẹ́rìn retí Adélé tá ṣekú pa gbogbo yín dànù ẹ̀yin ìkà ọ̀bàyé jẹ́ gbogbo wọ̀nyí. àwọn alálẹ̀ àbí wọn dá yín lẹ́jọ́ àdàbí tí o bá ti jẹ péjẹlẹ màmá yín àdàbí tí o bá ṣe kó wá ta ìrìn àjò ìlú iṣẹ́ mo sọ ni mo padà bí lé mo fi lé màá dẹ̀ máa fi lé mi. wà á pọ́n irọ́ o wọ́n jẹ̀bẹ̀ lákìsà ẹlẹ́rìí tẹ̀lé lídà ẹ̀rí bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó ń gbé ẹ̀gbọ́n wẹ́rà bá ojú ẹ̀ a kàn jáde a dẹ̀ gbé ọ́dà bí jáde a kàn dédé gbé jáde without deliberating with àwọn tó jọ tán ẹjọ Yorùbá tí wọ́n kó yín lọ́pọlọ lọ́bìnrin yìí lo oògùn fún yín ni Yorùbá gbé ni mo mọ Yorùbá why can someone just come out and give an order ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ẹ̀ẹ́dẹ̀ tó máa ṣe kúbẹ́kúbẹ́ máa gbọ́ kí ló ń ṣẹlẹ̀ náà bá ṣe oògùn sí yín ẹ̀ ṣe lọ fún ara yín kẹ lọ wẹ orí ara yín kẹ kọrin wẹrí mi o orí mi máa gbà bọ̀dé wẹrí mi o kẹ lọ wẹrí ara yín kẹ bọ́ nínú wàhálà ẹ ń jìyà Nàìjíríà à ń bẹ̀ yín à ń pàrọwà à ń tiraka pé ká jáde nínú ìyà tó ń jẹ ọmọ Yorùbá ẹnìkan tún dé ó tún dojú ẹ̀rú ẹ̀yin kan tún ponú ẹ tún tẹ̀lé tó o bá gbọ́n tètè padà màmá yín ò kì í ṣe ẹni tó ń tẹ̀lé it means nothing for Yorùbá people kò ní ẹni plan fún yín plan tó ní ayé ara ẹ̀ ló ní fún ìgbọràn wá ṣe ó ti succeed ìbá àwùyín kẹ ẹ ṣe ìbá àwùyín kẹ má ṣe é ṣe kò kán mọ́ gbogbo bá ṣe dàrú ló máa lé torí ẹni tó ràn níṣẹ́ wá ó fẹ́ mí sọ pé nìyẹn succeed kò dẹ̀ sẹ́ni tó ní kẹ́ni tó ràn wá má succeed. àwọn méjì nínú followers ẹ̀ ń jà you cannot pick your call or your phone call ẹnìkíní call ẹnìkejì and settle the matter amicably between them and prove yourself to be a very good leader. ó wá jáde ó mú fóònù
orí ẹ ló máa bàjẹ́ ìṣe ló máa kú ẹni tó bá lóun fẹ́ gbaṣẹ́ òun jẹ́ ó máa rẹ̀ ó máa tẹ́ ó máa tí ó máa ṣe ó bẹ̀rẹ̀ ìpè lórí second person instead of you to settle the matter as a leader ẹ̀yin kan ò rí eléyìí rọ̀ ẹ sì ń pariwo màá yín Zainabu Muibi ẹ̀rọ̀nù yín láròjinlẹ̀ ẹ wo bí tẹ́ ẹ ń lọ ẹ tẹ́lẹ̀ máa bá bọ̀ bẹ́ẹ̀ ó fi gbogbo tí mo ní búra ẹ tẹ́ bọ̀ bẹ́ẹ̀ ìbáwò ẹ kó ná 121 million kó ná 777 million kó wá ná $1 billion lé lórí Muibi Zainab wọ́n máa kọ̀yìn lábùkù kúrò bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kankan èmi mọ̀ ọ́ tó bá jáde tó bá lọ fẹ́ challenge onítìrí àgbọ̀n fún ẹ àwọn mọ̀mú kan tó tún tẹ̀lé wọn tún kó bu ẹ wọn kó fún ẹ jẹ ó jẹ́ ń tẹ̀lé irú ẹ nìyẹn ó jòkó kó ronú ẹ jòkó kẹ́ ronú yín Zainab gbogbo làálàá ẹ gbogbo làálàá kókó fẹ̀fẹ̀ gbogbo èpè gbogbo jẹ́ ń ṣe kiri kí lẹ mú bá ń bí ẹ àbùkù náà fi ń kàn yín màmá tẹ́lẹ̀ ń tẹ̀lé tẹ́ẹ̀lẹ̀ fún fóònù kẹ́pẹ́ màmá tẹ́lẹ̀ ń tẹ̀lé tẹ́ẹ̀lẹ̀ sọ pé bọ́lẹ̀ wà mọ́fẹ́ wá kí lẹ́nu tí gbòó dé Jámánì olóyè àwọn tó ti wá sáà bàbá wa ẹ̀lẹ́ ẹ̀kúṣẹ́ ẹ̀pẹ̀lẹ́ that is a leader. A leader you don't know his whereabouts you cannot talk to him on phone kẹ́nìtì má kàn ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ ló fẹ́ pè irú àwọn tó sákiri Yorùbá nation lóńdó state tó pariwo ní Yorùbá onítìrí kí kankan ṣẹlẹ̀ sí wọn ṣé wọ́n wá pọ̀ Omoluka àbí wọ́n láwọn fẹ́ pé bàbá Akíntóyè màmá wọn onítìrí ni wọ́n pè. Think deeply. Wọ́n bá ìrìn àjò yẹn jẹ́ fún wa. Mo sọ many times ago. Nígbà tí ó sọ ọmọ Yorùbá lórí àlééfà, à ń ṣe rálì. Tá a bá ti gbé rálì wa jáde, a máa ń rìn lọ́nà tó buyì kún wa ní. Mọ́tò mẹ́wàá lè lóòdù kájọ máa lọ. Bàbá dọ́dọ̀ àwọn míì wọ́n máa ṣí wa lẹ̀ pé ẹ máa bá ti yé lọ. Tòró ní wàá pé tá a gbé dání tó jọ tó ní. Àwọn ọ̀dẹ̀ ní kọlù wọn à ní bá wọn jà. Bá a pàdé ọlọ́pàá ẹ ṣe sà ẹ kúṣẹ́ wọn á dà wá ó yá ẹ máa lọ. Gbogbo ìyẹn làwọn ọmọ onítìrí bàjẹ́ yìí. Òun ló ṣokùnfà pípè táwọn DSS pọ̀ Omoluka lẹ́nu mo ti lọ bẹ́ẹ̀. Mo ti yọjú sí DSS lẹ́ni adẹ̀ ti sọ̀rọ̀ mo ti jẹ́ kán mọ̀ ìmọ̀ nípa wọn o torí ìdí tí mo fi ń sọ ni pé lọ́jọ́ kìíní àná táwọn ọlọ́pàá pè tán ni wọ́n create nuisance sí ìgboro náà lọ ń dáná lójú títì náà láwọn ń ṣe ẹ̀wà àgànyìn àti wọ́n kó búrẹ́dì àtẹ̀wà àgànyìn àtàtà tomato chombo. Ọkọ rodo àtàlùbọ́sà àti chombo lójú títì mẹ́rọ ọ̀dọ́ba adésìdá wọ́n láwọn ń dáná àwọn ti declare orílẹ̀-èdè wọn àwọn oríṣiríṣi ọbẹ̀ lọ́jọ́ ìkú erin làwọn ọlọ́pàá bá débẹ̀ náà bá láwọn oníyẹ̀yẹ́ dànù ìyẹn tí àkọ́kọ́ bí wọ́n dúpẹ́ irú rọ́bìṣì wo lélẹ̀ àwọn Omoluka táwa mọ̀ wọn òun ṣe rádaràdà bí eléyìí náà lọ̀gá wọn bá gbé fóònù ló bá pè mí ọ̀gá ọlọ́pàá àzán kọmíṣánná kí ló ṣẹlẹ̀ ara láfíà mo wà níwà lókìtì pupa òkìtì pupa kẹ àwọn èèyàn yín ṣe rálì bí tán bá tán da ojú títì ìrù tán ṣe pupa irú àwọn èèyàn wà wo èmi ò ní ṣe rálì kí kẹ má sọ fún yín náà ẹ mọ̀ mí náà ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ pé òun ò máa bá àwọn eléyìí ṣe jẹ́ pé kí ni kan mo wá ṣàlàyé fún ọ pé wẹ́ tó bá ti jẹ́ Yorùbá nation ni wọ́n ń ṣe ẹ̀dẹ̀ rí bánẹ̀ ẹ má bá wọn jà ẹ má rẹ̀ sí wọn bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ jẹ́ kan ṣe tán rẹ́ ṣe ó wá lọ́ọ̀ká ní káwọn lé wọn gbọdọ̀ tọ́ka bá ti ní kẹ́ lé wọn kò sí wàhálà. Ọjọ́ tí mò ń sọ yìí àwọn tí à ń sọ ọlọ́pàá lé dànù kúrò bẹ́ẹ̀ wọ́n lọ sọ fún màmá wọn gbogbo wọn lọ ṣépè fún ara wọ́n ṣépè fún ọmọ wọn wọ́n ṣépè fún bàbá wọn wọ́n ṣépè fún ìyá wọn wọ́n ṣépè fún ìrandíran wọn wọ́n lọ́mọ Omoluka ló lọ fẹjọ́ wọn sùn àdàbí tó bá ti dé mi ni mo pe ọlọ́pàá lọ́sọ̀rọ̀ tí ó bá ti ṣàwọn olókùn yìí àdàbí yẹn nìkan á fìyà jẹ gbogbo yín tẹ́ dárúkọ mi sọ̀rọ̀ ẹ ní mú jẹ
torí àwọn tó ṣe tẹnu mẹ́lẹ̀ torí mọ́mọ́ wọn á tún dárúkọ àwọn lórojọ́ o àwọn náà gbégbèsè o àwọn ni wọ́n ń ṣẹ̀ṣẹ̀ kúṣe lójú títì tí wọ́n mọ ń tẹ́ǹtì o tí wọ́n mọ ń tẹ́ǹtà o àwọn ni wọ́n ń ṣe o tó bí ọ̀rọ̀ yìí jáde o mo tún ti lọ ọmọdé mo sọ omi òfin pamọ́ o ẹ̀ tún rí o wọn lọ́mọlúkà ló lọ sọ fún DSS pé ká máa kó wọn DSS náà máa kó gbogbo wọn ẹ̀ á dẹ̀ kó yín ní dédé mi ló ṣe torí ṣe lẹ́ ń ba ìrìnàjò yẹn jẹ́ ẹ̀ ń dàrú ni wọ́n bá kó yín dédé ló ṣe ẹ̀ hẹ́pù ìran ọmọ Yorùbá táwọn bá fẹ́ ṣe láti àjáde DSS gan ò ní dá wa dúró ká má ṣe torí àgbẹ wọn àbù wọn gbọ́ ìta fẹ́ ṣe rèé ọ̀nà tá a dẹ̀ fẹ́ fi ṣe rèé tó dẹ̀ máa mú iyì dání àti ṣe rálì láti gbòòrò Àkúrẹ́ lọ sí Ọ̀dà fídíò ẹ̀ ó wà lórí social media ẹ̀ lọ wò ó wà YouTube mi ó wà ní Facebook mi láti Àkúrẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ èsì kan rándàbà ò tíbẹ̀ láti gbéra àgbà gbogbo àràkálẹ̀ kọjá tó fi wọ NEPA tó fi lọ sọ́nà Ọ̀dàrò tó fi débi tí Shoprite wà gbogbo ẹ̀ lágbà lọ tá a fi lọ sọ́dà kò sẹ́ni tó dá wa kódà tí ẹsẹ̀ sí dúró tí wàá jọ parí nígbà parí gan mo tún fún wọn lówó taxi pé ẹ gbowó taxi yìí mo lẹ́fídẹ́ǹsì ẹ̀ so what are we talking ẹ̀yin kan wá jáde wá ń ba gbogbo tá à ń ṣe yẹn bàjẹ́ in the name of pé màmá yín mú à ẹ̀ má délé bọ̀ adélé rádaràda wo for the part adélé tí wọ́n ń dárúkọ yẹn ó mọ̀ tó mọ̀ ọ̀mọ̀ implication ẹ̀ ni wọn ò mọ̀ implication pé àwọn má délé bọ̀ nínú ìjọba Nàìjíríà tẹ́ wà ẹ̀lẹ́ má délé bọ̀ mo sọ mo tún sọ ìjìnlẹ̀ mo ń challenge mo kú èyẹ mo ń challenge ẹni tán bá bí pọ̀n rí mọ pọ̀pọ̀ bá ẹ̀dá wọ Nàìjíríà kò ṣe fídíò Àjàkáyé kọ́ bá mọ̀ fọwọ́ ẹ̀ṣọ́ máa lè tán bí pọ̀n rí mọ pọ̀pọ̀ ẹ̀dá wọ Nàìjíríà ṣe fídíò àti àmọ́ ti black goat gbogbo tí ẹ̀ ń sọmọ Yorùbá yá ọmọ yóò sọmọ Yorùbá gbogbo yín lẹ́mọ̀ náà ọmọ Ẹnúgu ni ó ti sọ wá yí ìrọmọrọ ìyáwó lẹnugu òun kọ́ lọ́mọ Ẹnúgu bàbá òun kò jọ lọ́rin kò jọ Ìgbàrà Òsàlẹ̀ àbí ó yí mọ́ oríṣiríṣiríṣiríṣi kẹ́nìkan wá bèèrè lọ́nà ọmọ bo ni ẹ báyìí ọmọ nígbà tí wọ́n máa pa ètè létè màmá mi wá láti Ilé-Ifẹ̀ ìyá mi wá láti Ìsàlẹ̀ Ọ̀dàn bàbá mi ó wá láti Delta tí wọ́n máa parọ́ kò mọ́ sílẹ̀ ẹ mọ̀ pé èmi fúnra mi ò mọ tó ṣe lé mi bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ bọ́lá ọmọ bàbá mi ọkà ìyá mi ọkà rúfẹ́ ogún májá ikú fẹ́ ogún májá ikú fẹ́ ọkà irúfẹ́ ogún májá ikú fẹ́ ẹ̀yẹ ogún májá ikú fẹ́ ogún májá ikú fẹ́ ọkà irúfẹ́ ogún májá ikú fẹ́ ẹ̀yẹ ogún kìíjà kókó wa lọ́kà èèwọ̀ ni gbọ́n lọ́mọ lúkà afòkúta rìgìdì bógunjà mú ọ̀fà Áfíríkà wọ́n ti bá tíránsẹ̀ mú àyẹ̀ wọ́n ti mú ọ̀fà ẹ̀yin èèyàn já ní pa mi ìyẹn bá ti ní kà kóbókóbó màmá mi Ẹnúgu bàbá mi Kẹ́fì Ìlọrin ìyá bàbá mi Ìbàrà bàbá dàdí mi ó ń kà ìjìnlẹ̀ yóò ní kan sọ pẹ̀lú ọ̀rọ̀ black goat àti mọ̀ fọmọ Yorùbá lòun ní ọmọ Ẹnúgu lòun tí ọmọ àlè Yorùbá ni ṣùgbọ́n ìwọ ìjìnlẹ̀ mi ò mọ rúùtù ẹ̀mí mọ background but mo gbọ́pọ́ mọ́ lọ́mọ ìlèlè ni ẹ́ tí wọ́n bá bí pọ̀n ní mọ pọ́pọ̀ ẹ̀dá àti wá tadélé tó ló fẹ́ gbé wáyé wọ́n Nàìjíríà wá tó bá kàn ti dé airport lásán ṣe fídíò kó jù sókè kó jẹ́ ká mọ̀ máa garanti ẹ̀ ò ní jáde mọ́ nínú Nàìjíríà tí wàá fi dágbére ò ní jáde mọ́ mi tẹ́ẹ̀tì ẹ mi ò dẹ̀ lérí mi ò dẹ̀ kò sí dọ́kàn mi pẹ̀lú gbogbo bọ́ èmi mo garanti ẹ bẹ́ẹ̀ ìwọ òpònú àpọ̀dà yírádà ẹ̀dá yìí àjàkálẹ̀ àrùn tó lóun Florence Àjàkáyé mo kó èyí ẹni wọ́n bá bí pọ̀ ní mo kọ́kọ́ ẹ̀dá Ọmọlúkà nìyẹn wọ́n Nàìjíríà kó sọ pé ó ti dé èmi mo sọ bẹ́ẹ̀ fún wọ́n mú of London mú of America irú àwọn máa ṣe o irú ẹ yí Àjàkáyé irú ẹ tó yẹ kó máa ta róbóróbó kó máa ta tó ń kó àríwú ọjà tàbí kó máa ta ẹja fọ̀rọ̀fọ̀rọ̀ táwọn kálẹ̀ máa ń tà kó máa di fọ̀rọ̀fọ̀rọ̀ sínú nylon kó máa tà lọ́jà Adédèjì irú ẹ o lọ opportunity orí Amẹ́ríkà wẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ayé dá nǹkan mi mọ́ wa lọ́wọ́ Amẹ́ríkà tẹ́nìkan ò lọ́rí àbí kìí Amẹ́ríkà yẹn làwọn olórí ire kan wà àwọn ológun olúwa àwọn bàbá wa rògbò ire and some others kìí Amẹ́ríkà yẹn náà wà ní kí ló kó ọpọlọ ẹ lọ
àjàkálẹ̀ àrùn àjàkáyé kí ló kó ẹ lọ́pọlọ lọ. Ẹ lè bá arìn àjò yìí ẹ lè bá jẹ́ fún wa o. Yorùbá nation gbígbà ní a máa gbà á ṣùgbọ́n a gbà lọ́nà tó jẹ́ pé a ní gba Yorùbá nation tán ká máa yìnbọn síra wa kò ní ṣeé ṣe. Èmi Ọmọlúkà mo kọ́ ìṣẹ̀dá wa kọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kọ́ a gba Yorùbá nation a gbà sínú peace ní àlàáfíà pípé kò ní sí ogun gbogbo eléyìí tẹ́ ń gbé bọ̀ yẹn kò ní ṣeé ṣe. Ọlọ́run á pa gbogbo yín àpáyín lẹ́nu mọ́ pátápátá àpáyín lẹ́nu mọ́ bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ lè yípo padà láìláì ó dá mi lójú ó dọ̀ṣẹ́ lọ. Ẹ lè rí bàjẹ́ màmá yín apá ẹ̀ ti jábọ́ ẹsẹ̀ ẹ̀ ti bọ́ agídí ló ń ṣe ó ti fùfíìlì iṣẹ́ kò rí nǹkan ṣe mọ́ wọn á parí kìrìkì lọ fún yín. Adélé ń bọ̀ torí pàdélé ń bọ̀ ẹ wá ń ṣe rálì rádaràdà kiri ìgboro ìyá yìí ló dẹ̀ sọ pé kò sí tó jẹ́ rálì mọ́. Àjàkáyé orí ojú ẹ ò fọ́ etí ẹ ò di o ó ṣe kọ̀ndẹ́mù wọn pé wọ́n ṣe rálì ẹ bu prógrámù mi ẹ bá mi bù fàjàkáyé tó gbọ́ mo jẹ́ fẹ́ kó retí kó fún mi lésì apọ̀dà mọ̀mọ́ ẹranko ènìyàn o ẹgọ gbogbo yẹn gbọ̀ngàn o tẹ́lẹ̀ lóní tìbí ta ló kó yín lọ́pọlọlọ ta ló kó yín lọ́pọlọlọ people are suffering ìyà ń jẹ ọmọ anybody ìyà ń jẹ ọmọ anybody àti kékeré àti ńlá everybody dey face problem with the face critical problem. Bàbá kan sọ̀rọ̀ lánàá ó ní tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀hún wá bàbá mi akéwọ́gbà góòdù ni bàbá kọ́lọ́n kó lọ́ra ẹ̀mí yín fún mi mo fẹ́ràn bàbá yẹn dákú. Ó ní tọ́lọ́run tó bá jẹ́ pé lóòótọ́ àlùjànnà wà ó ní tí ìjà àmọ́mọ́ náà wà iná ìjà àmọ́ náà àbí iná pé ìjà àmọ́mọ́ ìyẹn oil ọ̀hún àpáàdì tó bá jẹ́ pé lóòótọ́ ni méjèèjì wà ó ní anybody láti Nàìjíríà tó bá ti kúrò tó kú tó dọ̀rùn bá ó yẹ kọ́lọ́run sọ pé gbọ́dọ̀ ti wá Nàìjíríà ó ló yẹ kó mú ni kó rọra jù sọ́ọ̀mù rere pé ó ti ọ̀rẹ́ bì ó ti la iná já àmọ́mọ́ ó ti là kọjá ó nígbà tí lọ bí. Ìdí ni wípé ó mọ̀ pé ìyà ń jẹ ọmọ anybody ìyà ń jẹ ọmọ anybody àwọn dẹ̀ tiraka pé ìgbé wa ká máa ké ká máa pariwo kí gbogbo àgbáyé mọ̀ pé ìran kan jẹ́ Yorùbá a fẹ́ jáde kúrò ní Nàìjíríà ẹni kan wá ń bá tẹ̀yẹ̀ ń bá tó jẹ́ ń bá gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́. Kí Yorùbá ò bá jáde ní Nàìjíríà mo sọ fún yà máa ká kọ̀ntínú ìyá yà máa jẹ lọ ni. Ọba DSS yẹn kan ní wọn sọ fún mi lé ó ní dáàdi wa Tinubu sọ ọmọ Yorùbá ni ó máa ṣe dáadáa mú dáàdi mi kò lè ṣe dáadáa. Níwọ̀n ìgbà tí Tinubu bá ń lo constitution Nàìjíríà bí rúru yìí kò lè ṣe dáadáa. Reality ni mo dẹ̀ gbà fún yín. Mo sọ fún kò ní yìnbọn sí mi kò rí pé mo sọ bẹ́ẹ̀. Àjọ sọ náà bí ọmọ ìyá sí ọmọ ìyá ni bí ọmọ Yorùbá sọmọ Yorùbá mo ní ó lè sọ fún mi pé ó fẹ́ràn Tinubu tó mi dáàbì ó fẹ́ràn ẹ̀ tó mi. But I can guarantee you wípé kò sí nǹkan tí Tinubu máa ṣe. Tinubu mi ò sọ pé ó jẹ́yàn burúkú ó lè ní good plan ó lè ní èrò rere pé tó o bá débẹ̀ wọ́n á ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣùgbọ́n bàbá aláìrọ́ nígbà ṣe with Nigeria constitution with the system with British pẹ̀lú gbogbo influence British lórí Nàìjíríà sẹ́ bàbá aláìrọ́ ni kò sí nǹkan tí Tinubu fẹ́ ṣe ẹ kéde ẹ sùkú náà ni. Ẹ̀yin ọmọ Yorùbá mo dábọ̀ bàbá ò bá máa jẹ́ o mo ti lọ sí àjọ DSS mo dẹ̀ ti dé wọn ò arrest mi àjọ fọ̀rọ̀ tí omi tó rú ọ̀rọ̀ ni ọpẹ́ bẹ̀rẹ̀ fún Ọlọ́run àwárí nínú gbogbo náà èèyàn máa dúpẹ́ ni tí n bá débẹ̀ tán ní ìjòkó tí mo jòkó tán kó nǹkan sí lọ́wọ́ tán wá gbé mi Àbújá kí ni mo fẹ́ ṣe kò sí ní tí mo fẹ́ ṣe but we thank God mo lọ bẹ̀ mo prove pọ́kùnrin lèmi náà mi ìkókó bá wọn jà mi ò dẹ̀ débẹ̀ tí wọ́n máa gbẹ̀ rárá mo lọ as a man wọ́n béèrè ọ̀rọ̀ mo dẹ̀ dá wọn lóhùn àtúnjọ sọ̀rọ̀ àtúnjọ gbé ẹnìkan ò ní pé irú ò ní lérú nínú abọ́ ṣẹ́pẹ́ ò ní lé ṣẹ́pẹ́ nínú àwọn. That's not the part. Àwọn olùkà ló kí èrè gbàdé ẹ pàdé mi lọ́la a fẹ́ sọ̀rọ̀ lórí rétí táwọn èèyàn fi ń jápa kí ló jẹ́ jápa gan-an kí ló bí jápa àwọn tó dẹ̀ ń jápa kí ni success rate wọn a fẹ́ sọ̀rọ̀ ẹlòmíì jápa títí títí ilé tó kọ́ ó wù tà ó fi jápa àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n tún dìpọ́tù ẹ̀ padà wá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la
ẹ jọ ẹ bá mi dá ẹ̀rọ wọlé gírígírígírí kẹjẹ kájọ sọ̀rọ̀ lé lórí torí màá ṣojú òkú lẹ̀kẹ́ pé lọ́la yẹn mo dẹ̀ ń gbé àlejò bọ̀ kájọ máa sọ̀rọ̀ lé lórí lọ́la ọlọ́la ìlú kò ní bàjẹ́ fún Omoluka ni mo jẹ́ kò ní ju bẹ́ẹ̀ lọ lé ní mo ti fún information yìí tẹ́ ẹ pé Omoluka kí náà ló ṣẹlẹ̀ fọkàn yín balẹ̀ èmi ṣáàrè èmi rè ogún máa jà ìgbùfẹ́ ogún máa jà ìgbùfẹ́ ọkà irúfẹ́ ogún máa jà ìgbùfẹ́ ẹ̀yẹ o. ó yá kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ẹ̀yin tẹ́ bá nídìí ilẹ̀ wà rẹpẹtẹ ó fẹ́ fi ṣoko ó fẹ́ kọ́lé sí ó fẹ́ fi kọ́ school ó fẹ́ fi kọ́ hospital ó fẹ́ fi kọ́ hotel ẹ kàn sí Omoluka Great TV ẹ kàn sí wa ẹ jẹ́ ká bá yín ṣètò ẹ̀ ilẹ̀ tó jẹ́ ní tó wà authentic tí ò lẹ́jọ́ nínú àwọn amára tó bá yín ṣètò lẹ́yìn a máa find out láti rí i pé ilẹ̀ yìí ò kò ní kéèsì o ká tó bá yín ṣe. Thank you and God bless you. Omoluka is my name. Share the program. Ìwọ tó ń wò mí ní Facebook tó ń wò mí ní YouTube tó ń wò mí ní TikTok make sure you pín this program. Àwọn TikTok ò tẹ̀ wá lé ní ẹ̀wò mi ní 1,000 likes over 1 hour no 1,000 likes ó dá fún gbogbo yẹn pátápátá o it is well with you with my soul. Thank you and God bless you. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Alaaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.